ìjọba ìpínlẹ̀ Borno ya ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí sọ́tọ̀ fún ààwẹ̀ àti àdúrà gbígbà kí àlàáfíà lè jọba lẹ́yìn àìbalẹ̀ ọkàn tó gbalẹ̀ kan lórílẹ̀‐èdè yìí. Ìjọba ìpínlẹ̀ Borno mà ti ya ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ 24 oṣù kọkànlá ọdún 2025 sọ́tọ̀ fún ààwẹ̀ gbígbà àti àdúrà ṣíṣe. Gómìnà ìpínlẹ̀ Borno Babangana Zulum ló mà kéde yìí ní ọjọ́ àbámẹ́ta sátidé lórí ètò kan lórí amóhùnmáwòrán Channels. Gómìnà Babangana mà sọ wípé ààwẹ̀ gbígbà àti àdúrà náà ló mà kàn tó jẹ́ pé ètò ààbò àti gbogbo ìdojúkọ tá à ń kojú ní orílẹ̀-èdè Nàìjíríà yìí máa fi jẹ́ rodò lọ́mú mi o. Gẹ́gẹ́ bó ṣe wí, mo fi àsìkò yìí kéde Monday ọjọ́ 24 oṣù kọkànlá ọdún 2025 bí ọjọ́ àwẹ̀ gbígbà àti àdúrà ṣíṣe káàkiri ìpínlẹ̀ Borno fún ìdápadà àlàáfíà ní Borno àti gbogbo orílẹ̀-èdè yìí lápapọ̀. Lọ́jọ́ yìí mo pe gbogbo olùgbé Borno ẹ̀sìn yòówù tí wọ́n lè máa ṣe láti darapọ̀ mọ́ àdúrà yìí fún àlàáfíà ìpínlẹ̀ àti orílẹ̀-èdè wa. Ẹ jẹ́ ká jọ fi ara jìn fún ṣíṣe àdúrà déédéé ká sì máa wá àánú Olúwa. Gómìnà Zulum ní òun kì í ṣe gómìnà lásán ní Borno, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó nífẹ̀ẹ́ ìlú yìí ń lòun máa ń ṣe o. Ó wá gbóríyìn fún àwọn èèyàn Borno fún ìfarajìn wọn láti bí ọdún 15 tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n ti ń sọ̀rọ̀ bí agbọ́n ní ìpínlẹ̀ náà. Pẹ̀lú àṣẹ Olúwa, a borí àwọn àsìkò ìpọ́njú tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n fi ń yọ wá lẹ́nu nípa dídúró ní ìṣọ̀kan. A kò fi ti ẹ̀yà, ẹ̀sìn tàbí ẹ̀ka ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe àti àwọn ọmọ ogun wa lẹ́yìn láti kojú àwọn ọ̀tá tó fẹ́ da ìpínlẹ̀ wa àríwá ìlà oòrùn àti gbogbo Nàìjíríà rú. Gómìnà Zulum, ẹni tí ikọ̀ agbésùnmọ̀mí tó ti dọdẹ ẹ̀mí rẹ̀ rí nínú ìkọlù, mà sọ wípé ìyàtọ̀ ti wà ní Borno ju bí nǹkan ṣe wà tẹ́lẹ̀ lọ. Ó ní àwọn àgbẹ̀ wọ́n tilẹ̀ ní àǹfààní láti ṣí ọ̀gbìn àwọn nǹkan oko tó lè gbé wọn fún ọdún kan tàbí méjì tí èrè oko ọdún yìí náà sì ti gbé ọwọ́ ire. Ó sì tilẹ̀ jẹ́ pé Babangana Zulum náà ló ń gbà pé ìkọlù ń wáyé lọ́tún lósì. Ó wá rọ àwọn èèyàn Borno láti dúró ṣinṣin bí ìṣe wọn o. Ìdúró ṣinṣin àti ìfarajì yìí ń jẹ́ orísun agbára fún mi àti fún ìjọba mi gẹ́gẹ́ bí ìran èèyàn tó ní ìgbàgbọ́. A gbàgbọ́ pé a tún gbọ́dọ̀ fi àdúrà kún ìlànà ààbò wa. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ìjọba òun yóò tẹ̀síwájú láti máa ran àwọn iṣẹ́ elétò ààbò lọ́wọ́ pẹ̀lú àwọn fijilantè. Àjọsọ yóò sì máa wáyé níbi tó bá yẹ láì gbàbọ̀dè fún aráàlú. Ẹ ó rántí pé ìdààmú má gbòde lọ́sẹ̀ tó kọjá yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí àwọn agbébọn bí wọ́n ṣe pa olórí ogun kan Ọ̀gágun Musa Uba tí wọ́n sì jí akẹ́kọ̀ọ́bìnrin 25 gbé ní Kebbi. ọ̀ọ́dúnrún ó mà lé 15 315 ní Niger tí wọ́n sì tún pa èèyàn 3 ní ṣọ́ọ̀ṣì eruku ní ìpínlẹ̀ Kwara tí wọ́n kó ọ̀pọ̀ wọn tí wọ́n sì kó wọn wọgbó lọ o. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa ètò ọlọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú ìsinmi òní lọ́jọ́ àìkú, èmi àti ń rèé àní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ lágbára Ọlọ́run ọba Elédùmarè.